wàá ti gbọ́ ìtàn Ẹ́sítérì aya ọba. Nǹkan kọ̀nìyàn yọ gbàgbé kìran Ísírẹ́lì ìran Júù kan yọ gbàgbé nípa aya ọba, olórí ọba. Òun ní ibi kan ti mú ẹ̀mí rẹ̀, ẹ̀mí kan ṣoṣo kan ní ọmọ sọ́ra rẹ̀, ó gbé ìgbésẹ̀ akin, kàn ń pè ní ìgbésẹ̀ kan jẹ́ pé ó yóò pani lọ́ra, ó yóò ṣènìyàn léṣe, ó yóò mọ̀pin dé bá ayé ọ̀nìyàn, ṣùgbọ́n ó mọ̀ọ́mọ̀ gbé ìgbésẹ̀ bá kéètì wí nínú Ẹ́sítérì orí 4 ẹsẹ̀ 16. Ike Mọ Bá Ṣègbé, ìmọ̀ ṣègbé n kò fẹ́ dá ọ lé, yóò léwu. Lónìí náà lóní síkọ́ ọ̀pọ̀lọpọ̀ ohun ká mú àṣeyọrí á sínú ayé ọmọ ènìyàn, ká mú ènìyàn yàtọ̀ sí ìrákẹ́ráṣá, ká sọ ènìyàn di olóríire, ká sọ ènìyàn di alágbára. Ó ní í ṣe pẹ̀lú pé kọ́nìyàn ní ìgboyà láti yóò ṣe irú ìpinnu báwí. Kí mo bá dá ọ lé, kí mo bá ṣàṣeyọrí, mo ṣàṣeyọrí. Kí mo bá dẹ̀ mo ṣàṣeyọrí, mo ṣàṣeyọrí. Nítorí pé àríyànjiyàn kankan, àríyàngbégbèsẹ̀, àríyànjiyàn kankan nínú méjèèjì ni amúkọ́mọ ènìyàn ké dúró sójú kan ké mu dí pagbá. Ẹ̀dá yóò ní àṣeyọrí àti òtẹ̀síwájú nínú ayé. Kí mo bá ṣègbé, mo ṣègbé. Kọ́ndé á onú Bíbélì o, kété rákọ bá ṣerú ìgbésẹ̀ bá, kété rákọ bá fẹ́ mú gbàgbọ́ràn sójú ṣe bá, kété rákọ bá fẹ́ mẹ́múràn wéwu bá, bóyá nínú iṣẹ́ Ọlọ́run ni, nínú ayé gan níbẹ̀, bóyá nínú okòwò, nínú iṣẹ́ àdáwọlé, bóyá wọ́n fẹ́ kọ́ ilé kan, wàá rí i pé kó bá mú òde òkòríta wí, kí mo bá jákulẹ̀, kí mo bá fìdí rẹmi, mo fìdí rẹmi, ṣùgbọ́n máa pàpà gbé ìgbésẹ̀. Ṣé wọ́n rí àrí yóò ṣe yìí ni ọ̀nìyàn mi nínú òṣì lónìí o. Àrí yóò ṣe yìí ni lè ráyé mi nínú ìdè gbèsè. Àrí yóò ṣe yìí ni náà yóò dojú kọ ìṣòro. Kò jẹ́ pé gbogbo àkànìyàn gbọ́n ìṣòro ní sínú ayé rẹ̀. Wọ́n mọ̀ wí èṣe kan tí a gbé nínú ayé, kò á jẹ, kò á mu, kò á náwó, kò á kọ́lé, kò á tọ́jú ọmọ, kò á tọ́jú ìrá. Èrù bíbà èjò lòmírì yóò gbé ìgbésẹ̀ ìgbàgbọ́, ìgbésẹ̀ akin. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ayé ran èlójú. Ọ̀nà kọ́ni kò bá dẹ̀ mo yóò gbé ìgbésẹ̀ bá. Wí kí mo bá ṣègbé, mo ṣègbé. Wí kí mo bá mùdí rẹmi, mo mùdí rẹmi. Irú ọ̀nì bá ṣàṣeyọrí kankan mọ́yán lórí, kò yóò ṣe nínú ayé rẹ̀. Ayé níbi káyà ọgbà kọ́nìyàn lúgbóyà o. Nǹkan kan lọ́run fẹ́ mú à nínú ọ̀sẹ̀ Bíbélì tònílé yìí. Èṣe lépa àwẹ̀ làkàn sọ. Èṣe lépa ayé àrírí ọba làkàn sọ. Pé nínú ayé tẹ̀rẹ̀ gangan o nílò gbóyà. Èsùn kọ̀yàn fẹ́ ṣe láyé. Kò jẹ́ pé ọ̀rọ̀ ní bá dé. Ọ̀pọ̀lọpọ̀ arákùnrin kan ṣàṣeyọrí, kan lé ó, kan làmìlaka, kò ṣẹ́ran dúró déédéé. Bèrè lọ́rọ̀ ló bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Hàn rárí dárẹ̀. Wọ́n kàn gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ nìnáà ni. Wọ́n gbé ìgbésẹ̀ gboyà nìnáà ni. Wí kàn bá ṣàṣeyọrí, ọpẹ́ ni fọ́lọ́run. Kàn bá dẹ̀ mú dírẹmi náà, wí ọpẹ́ ni fọ́lọ́run. Ṣùgbọ́n kọ́ọ̀nìyàn mo ṣe kankan ni gangan fúnra rẹ̀. Ewu ni. Olómìnira àrí kó bá lọ ayé ewu ni. Láàrin ṣe kankan gan, kò lóyìnbó pè ní risk. Pé risk náà ṣe ní tiẹ̀. Wà á rí i pé ayé gba kọ́ọ̀nìyàn kéèlúgbòyà láti gbé ìgbésẹ̀ akin. Èsù kò fẹ́ ṣe o, ṣoṣẹ́ ìránṣẹ́ ni. Ṣé wọ́n fẹ́ tọ́mọ ni? Ṣé wọ́n fẹ́ kọ́lé ni? Ṣé wọ́n fẹ́ ralẹ̀ ni? Èsù kò yóò ṣe. Èsù kò fẹ́ ṣe. Wọ́n fẹ́ ralẹ̀. Wí kọ́ bá ralẹ̀, kọ́ bá kàn jẹ́ pé alẹ̀ wí ẹjọ́ lórí rẹ̀. Wọ́n dẹ̀ ti ṣe wádìí ẹ̀ṣẹ̀jọ́ lórí rẹ̀. Àyà rẹ̀ já kò ń já. Àyà rẹ̀ já. Wí kọ́ bá ralẹ̀, kàn bá gbá lọ́ọ̀ rẹ̀ sí kọ́. Àyà rẹ̀ já. Orí bá lọ ẹ̀yà títí kò amúdarí gbówó ayọ̀ ralẹ̀ alẹ̀ ayọ̀ kan.
bóyá lábúlé ni àbí nílùú lílá ṣùgbọ́n ẹ̀rákò olúgboyà wọ́n èmi rí ọba ni ẹgbẹ́ rẹ̀ náà lọ ẹgbẹ́ bẹ̀ lọ́wọ́ ẹ lọ ẹ̀ńkọ́lé ìgbàkẹ́ náà fẹ́ ra lẹ̀ ni ìgbàkẹ́ náà fẹ́ ra lẹ̀ ni ìgbàkẹ́ náà ní fẹ́ dá ó léwu kàn ń ṣe ni ṣe pé wọ́n ti rà rí dárẹ̀ ṣùgbọ́n ògboyà náà mú ṣe wọ́n dẹ̀ gbáradì wí ń bá tèyìn rẹ̀ á wí àjọmójú rí wọ́n ní ìgboyà o ṣe pé kọ̀nìyàn náà rúná lálẹ́ kẹ́ mọ́ kí n tì ọ́ àbọ̀ ṣùgbọ́n láàrin yóò ní ìgbésẹ̀ ewu bíi rísíkì bẹ́ẹ̀ mo máa pé léde tí a láàrin yóò gbérù gbésẹ̀ bá kété ládàbí pé èṣeéṣe wà rí nínú ìtàn Ẹ́sítérì ni òfin ti kọ sílẹ̀ wí ọ̀nìkọ́ni yọ̀yọ̀jú sọ́ba nírú èkó ni láàrin ṣe ọ̀nìkan kọ̀ bá ránṣẹ́ sí kọ̀ bá ké sí ṣùgbọ́n ọbùnrin àwọn èṣe wọn á dán o wọn náà gbọ́dọ̀ dán ayẹyẹ wọn gbọ́dọ̀ dán o wẹ̀ nínú ebi wẹ̀ nínú ìṣẹ́ wẹ̀ nínú ìyà ẹ̀mí Ọlọ́run lè ro ẹ́ sòkè wípé kó jáde kó rìn síta kó wáṣẹ́ kó wá nǹkan á dá ọ lé wí kó bá dá ọ lé wí kíra kan bá ìyá gbógun ti jẹ́ gbógun ná ó yẹ kó wọ́n fúnra rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀nìkan kó mọ bó ṣe ya dojú kọ nǹkan ìpele èrò kó wọ́n fúnra rẹ̀ gan kó dá ẹrù jẹ̀jẹ̀ kó dèrò abèrò mú kọ̀pọ̀lọpọ̀ yóò ṣe lórílẹ̀ yìí ni o bẹ́ẹ̀ àrígbégbèsè ni àrídèrúbá ẹrù ni ewu náà ni Ọlọ́run ràn án lọ o tí wọ́n rí ìrákọ̀bádẹ̀ tí wíru bá jáde lẹ́ran bíi Ẹ́sítérì bíi Jósẹ́fù bíi Dáníẹ́lì bíi Ṣédrákì Méṣákì àti Àbẹ́dínígò kàn wí kàn bá ṣègbé bí hàn ṣègbé torí pé ọmọ kan gbàgbọ́ ọmọ kẹ nínú ọkàn rán ìyá ṣàyẹ̀wò rẹ̀ wá rí pé kété rákọ̀ bá dàṣà bá bí irú Ábúráhámù kọ́ gbọ́n alẹ̀ àbá rẹ̀ èyí kọ́ ti dá lójú kọ́ gbọ́n rè kọ́ ń gbọ́ ohùn Ọlọ́run kọ́ dẹ̀ lọ síbi kọ́ jẹ́ pé ètì dérí ikùn bá yóò ṣègbé rántí yóò ráyè tí yóò wí asétí rẹ̀ wí wà rán ni kò ṣe bá rí ikùn bá ṣègbé kù ṣègbé síbẹ̀síbẹ̀ kékeré kò wí bá nínú Bíbélì àbí inú ayé káyé àgàn kan gbégbèsè akin bóyá oníkẹ́ ṣuṣẹ́ kí ó kẹ́ gbà lébẹ̀ kí èyí tó bọ́ ẹrun rẹ̀ débi pé bọ́yà bọ́ ọmọ òun àkọ̀wé fúnṣẹ́ ní sílẹ̀ òun fẹ́ yà á gbájúmọ́ ayé tìun òun náà fẹ́ yà á ṣe kọjá pé ayọ̀ ràn án lọ ìráyé àfẹ́ dalẹ̀ kan ṣùgbọ́n irú ọdún bá ti yóò lùgbòyà wí kí mo bá ṣègbé mo ṣègbé wí mo resign lẹ́rùn iṣẹ́ irú rábà kọ́ bá yà wọ́n kọ́ bá yà wọ́n wá rí i pé torí pé wọ́n ti já afárá kéléyìí ràn ní gan à ń lùgbòyà láti ṣe àṣeyọrí Ẹ́sítérì mọ̀ ìsúnmọ́ba o ọ̀súnmọ́ba ọ̀nà méjì lè yọ̀ já sí o yóò lọ sọ́dọ̀ ọba Ẹ́sítérì kọ́ ọba rírí sí ọ wọ́n dẹ̀ lọ sọ́dọ̀ ọba kéèké síra kẹ̀lú ẹ̀ wí abẹ́ni lórí ìsínkọ́ ọ̀yà bẹ́ orí rẹ̀ dànù ṣùgbọ́n gbóyà onísọ̀ni ẹ̀dákin kí mo bá ṣègbé mo ṣègbé ìkórìtà ó lọ àánú ayé rẹ̀ bá gbèsè wo ni yẹ kó gbé gbèsè akin wíbà kan ni kú síbẹ̀ kó wá dẹ̀ jẹ́ pé wọ́n ní ìgbàgbọ́ nínú Ọlọ́run wàá rí i pé ìgbàgbọ́ ni àmú ọ̀bọ̀rí dípò ojú burúkú ọ̀nìyàn ojú rere ni wàá rí gbà dídùn lé ọsàn rẹ á padà so Ẹ́sítérì wí kí mo bá ṣègbé mo ṣègbé mo béèrè lọ́rẹ̀ ṣé ó ṣègbé yàká Ẹ́sítérì látòrí kínní dé orí kan parí wàá rí i pé èṣègbé o àkọsílẹ̀ ọ̀ra akin ní Ẹ́sítérì lè orúkọ rẹ̀ yíyọ̀ nínú ìwé owó náà yóò borí lónìí o kó bá ti lè gbàgbọ́ wàá ṣàṣeyọrí wàá lu àlùyọ wàá ṣe òkè ráyé kí ọ ní ṣá kéèyàn ò ṣe ojú lórúkọ mi ọmọ àbálábí tán ọ ní kàn gbàlà káríbi dé sílé ìjọba Ọlọ́run.